mo kí káàbọ̀ sórí ètò yín ètò wa ìrírí lórí iléeṣẹ́ móhùnmáwòrán lórí ìtàkùn ayélujára tá a pè ní SMY TV. Ṣẹ́gun Mákindé lórúkọ mi, àtọ́pẹ̀tò babalẹ́jẹ́ oníròyìn ni àwọn èèyàn mọ̀ mí sí Kálé Tako. Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà, bẹ́ẹ̀ sì ni àgbà ló ní ìrírí. Ìdí nìyí tó fi jẹ́ pé ó ṣe pàtàkì láti máa tẹ́tí sí àwọn àgbà káàkiri orílẹ̀-èdè àgbáyé. Tí Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Bóyá tí a bá ń fi ọ̀rọ̀ lọ àwọn àgbààgbà, kò ní sí rògbòdìyàn lẹ́ka òṣèlú, ẹ̀ka ọrọ̀ ajé, ẹ̀ka ètò ẹ̀kọ́, ẹ̀ka ètò ààbò. Ẹ̀ka wo ni a kà tí a ò ní bá àwọn àgbàlagbà ń bẹ̀? Lórí ètò ìrírí lónìí, a ní àlejò pàtàkì. Mo sì láǹfààní láti sọ fún yín pé ètò ìrírí yìí ní àkọjá irú ètò báyìí ní ìkànnì SMY TV. Ìrírí lágbà, àgbà sì ni ó ní ìrírí. Àlejò mi lórí ètò yìí lónìí, àgbàlagbà ni wọ́n, torí pé láìpẹ́ láì jìnnà ni wọn yóò pé 100 ọdún tí wọ́n ti kan omi ayé sí wọn lẹ́nu. Ojú wọn ti rókun, ó ti rósà, wọ́n ti lọ káàkiri, bẹ́ẹ̀ sì ni ìrírí pọ̀ ní orí wọn àti nínú ọpọlọ wọn. Tí Yorùbá túbọ̀ wọ́n ní ewu báyìí náà ní gba orí èkùyá. Adúpẹ́ pé Ọlọ́run dá bàbá lágbà jù báyìí lọ. Àlejò mi lórí ètò yìí, ọmọọba ni wọ́n. Lámètọ́ nípa ètò ààbò àti ọ̀rọ̀ tó ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n pẹ̀lú. Ọmọọba Timothy Adédìjì Jókòtọ́lá Kájọgbọ́lá. Bàbá, ẹ káàbọ̀ sórí ètò ìrírí. Ẹ káàbọ̀. Tó bàbá ń kí wa pé ẹ kú lé ni ẹ kí wa, wá ti kí ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ bàbá. Ẹ kú àgbà, torí Yorùbá bọ̀ wọ́n ní ibi gẹ̀rẹ̀jẹ̀ báyìí náà ní àbá àgbàlagbà. Yorùbá bọ̀ wọ́n ní mo kó àmọ́ lápẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè nípa ta ni ọmọọba Timothy Adédìjì Jókòtọ́lá Kájọgbọ́lá, ọdún wo la bí? Ẹ ṣé olóòtú. Èmi ni ọmọ ọba Timothy Kájọgbọ́lá Jókòtọ́lá. A bí mi sí ìdílé ọmọ ọba Àrẹ̀mọ Adéwuyì Jókòtọ́lá ní ọdún 1938. Ọdún 1938. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mọ́. A bí ní ọdún 1938. Ẹ jẹ́ ká wo orúkọ yìí, torí Yorùbá bọ̀ wọ́n ní ilé làwọ̀ báyìí ká tó sọmọ ní orúkọ. Kí ló mú Jókòtọ́lá wá? Kí n là bá débi Kájọgbọ́lá? Ẹ ṣé olóòtú. Jókòtọ́lá ó jẹ́ ọ̀kan náà àwọn ọba tó tẹ ìlú Ọ̀ṣun yìí dúró. Wọ́n sì lò bí 30 ọdún àti méjì lórí ìtẹ́ bàbá wọn. Bàbá tó bí èmi òun ni Àrẹ̀mọ Jókòtọ́lá, tá ń pè ní Joseph Adéwuyì Jókòtọ́lá. Bàbá wa jọba ní nǹkan bí 30 ọdún àti méjì, ìdọ́jọba fún 30 ọdún àti méjì kó tó fi ayé sílẹ̀ ní ọdún 1955 October. Kájọgbọ́lá bó lọ jẹ? Kájọgbọ́lá, adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Nínú ìtàn tí wọ́n sọ fún mi gbèmí náà béèrè kí ló kọ Kájọgbọ́lá tí wọ́n ti fi sọ mí Kájọgbọ́lá. Torí ńgbà tá a wí kó tó di pé mo béèrè, àwọn èèyàn máa ń fi mí ṣe yẹ̀yẹ́ pé bọ́ọ̀ bá kájọ kákò. Wọ́n á lọ rí bàbá mi tó jẹ ọba. Ní wọ́n á ṣàlàyé fún mi pé mo káre, pé ọmọ ìyanu ni mo jẹ́ lásìkò tí àwọn bí mi. Pé rògbòdìyàn kan pọ̀ ní ọwọ́ àlùwà ńgbà náà pẹ̀lú àwọn ìlú àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó jẹ́ pé ńgbà tá a wí yìí ọ̀ndà Ìbàdàn la wà. Ìbàdàn ni ọ̀ndà Ìbàdàn la wà. Tí wàhálà bá ṣẹlẹ̀, Ìbàdàn ni ọba alẹ̀ yìí ni wọ́n kóra wọn lọ láti lórí parí rẹ̀.
wọ́n wá ń sọ fún mi pé àsìkò tí wọ́n wá bí mi tí wọ́n wá parí ìjà yìí ní bàbá mi wá sọ wípé ó kọ tí ọmọ àrẹ̀mọ àwọn torí bàbá mi làrẹ̀mọ Jókòtọ́lá pé ó kọ tí àwọn sọmọ tí ìyàwó rẹ̀ bí nìsín ni pé kájọjọ gbé ọlá yìí wọ́n ń bá àwọn aráàlú wí àtàwọn ọlọ́mọ ọba àti gbogbo ọmọ ìlú pé kájọjọ gbé ọlá yìí ni kì í ṣe tẹ́nìkan dá gbé nígbà tá a parí ìjà ìtàn ní tó mú di pé kájọ gbọ́lá nìyẹn. ẹ ṣeun bàbá ẹ kú ohun ẹ tún jẹ́ ká wò báyìí báwo ni ìgbé ayé ààfin ṣe rí fún Kájọgbọ́lá. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbé ayé ààfin bó ṣe rí ni pé inú ọ̀kan nú àwọn ọmọ Jókòtọ́lá tó jẹ́ ọba bàbá yẹn ó yàn mí láàyò ó fẹ́ràn mi kí ni ìdí tó yìí fi fẹ́ràn mi kékeré ni ìyá mi ti fi mí sílẹ̀ tó dàbí ẹni pé ọ̀dọ̀ wọn lè mi gbé jù débi wípé láyé ìjọ́un tí àwọn ọba jáde òru là máa jáde nǹkan bí aago kan lálọ́rẹ̀ rí àwọn àgbààgbà bí irú wọn so bàbá wa láti mú mi nú gbogbo ọmọ pé èmi ní máa bá wọn jáde àwọn àgbé àtùpà ilé kerosene yẹn ni màá gbé lọ lọ́wọ́ tí màá fà lọ́wọ́ tí màá máa gbé lọ wájú wọn títí tá a bá jáde níjọ́ tá a bá jáde báyìí láago bíi aago kan yẹn nǹkan bí aago mẹ́rin ìdájí láti padà wọ ààfin wa tí ọjọ́ yẹn lọ bá yẹn. bàbá sílẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wà láyé ìjọsìn. orúkú wà. bó o lè ṣe ká. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ayé ìgbà náà ní tí wọ́n fi mú àwa ní tí wọ́n fi gbà sí sùkúl yìí pé ọwọ́ là máa ń nà pé a gbọ́dọ̀ fi ọwọ́ lé pé bọ́wọ́ ọba tí ì tètè èèyàn ò lè jọ lọ lé ìwé so ayé ìgbà náà ni mo bẹ̀rẹ̀ ilé ìwé ní ọdún 1949. 1949 ilé ìwé wo lẹ lọ. St. Paul Anglican Church my Anglican school Ìdú Ọ̀ṣun. ẹ sì lọ́dún mélòó ń bẹ. mo lò bí ọdún mẹ́rin ní ìbẹ̀yìn àbí mẹ́rin. lẹ́yìn ìbẹ̀rù ìgbòlẹ̀ tún tẹ̀síwájú sí. nígbà tá a wí yìí nínú ilẹ̀ ìgbà náà a lè kàjúwe a lè kàjúwe jẹ́ ń pè standard two lọ ńgbà náà ìyẹn ló mú mi tó tẹ̀síwájú lọ sí ìta olóòkan St. John's School ìta olóòkan nílùú Òṣogbo lọ́nà òkè ayépé lọ́hùn ni mo lo gbẹ́ngbẹ́ ka primary 3 and 4 and 5 nígbà di ọdún 1955 àbí 54 rádà tó fẹ́ parí bàbá ẹjọ́ jábì kan bàbá mi ó ṣègbéyàwó ní ọdún náà ni wọ́n wá ní kí wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ ìyàwó jọ̀hún obìnrin yẹn máa mú ṣùgbọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n fẹ́ mú lọ òun ní òun lókè ọ̀yá ní bá ní kí mi ò tẹ̀lé wọn lókè ọ̀yá ní Zaria ìyẹn ló mú mi lọ sí Zaria gbàmúdọ́hùn wọ́n ṣe ìdánwò fún mi wọ́n rí i pé mo qualify láti wà ní standard 5 standard 5 yẹn náà mo wà lọ́dún náà tí mo ṣèdánwò ẹ̀ńdọ́dàbò dáàdì mi with my bí ọpọlọ mi ṣe rí wọ́n láti kí n bá àwọn èèyàn ṣèdánwò secondary school ìyẹn ló mú mi lọ sí Benin City nígbà yẹn náà ń pè ní Midwestern region Benin ni mo gbé lọ rí sí exam yẹn tí wọ́n sì mú mi 1955 yẹn tí mo ti pass ṣùgbọ́n ìdọ́fà wàhálà ní òjò kí n kàwé jùbọ yẹn lọ ní pé polygamous house. ilé olórogún. nígbà tí àbúrò dádì mi tó mú mi lọ tó dé láti Zaria pé wọ́n ti mọ́ ọmọ yìí ní Benin City o pé báyìí o lọ́wọ́ lọ wípé wọ́n ní ẹni tí bàbá wa tí àwọn òyìnbó kàwé pé àbúrò lè kàwé kú ẹ̀gbọ́n ìyẹn ni ò jẹ́ kí n lọ sí secondary school wọ́n mú mi ní Benin City but luck ran against me ìdí ni wípé the first 10 nígbà àwọn tí wọ́n ṣe exam wa tán àwọn first 10 láti fi dá àwọn Midwestern region lọ́lá wọ́n fún wa ní scholarship ẹ̀kọ́ ọ̀fẹ́ títí wọ́n parí secondary school yẹn
ṣùgbọ́n nígbà wọn wò tèmi ipò kọkànlá mo ṣe tí ó jẹ́ kí wọ́n mú scholarship mi báyìí délé ní ẹni tó ní láì pé bá mú mi ni bí tòwó ni ẹrù gbà náà ní mi ò mọ̀ ṣé bí n bá lọ ní ẹ fi ní kò àbúrò gbọ́dọ̀ kàwé kú ẹ̀gbọ́n mo wá délé 1956 láti Zaria ní ẹ wá ní kí n wá lọ modern school mo ní mi ò lọ ẹ bá ti lè tọ́ mi ní secondary school ẹ bá lè rán mi secondary school mo ní mi ò lọ modern school torí standard 6 ó supersede primary 6 reserve certificate 1946 ẹbí tó bí àwọn méjì ẹ bá ní standard 6 lọ́wọ́ ó supersede primary 6 láti ẹgbẹ́ kẹ́kẹ́ wọ́n á lọ sí modern school mi ò lọ ìbá fi ń ṣe akọ̀wé káàkiri bíi kí n máa lọ. ẹ ṣàkọ̀wé rí. mo lọ ṣàkọ̀wé ní John Wood ní Òṣogbo tó wà lọ́nà MDS yẹn. lọ́dún wo. that was 1957 wọ́n fún mi ní sílẹ̀ mẹ́wàá kan ní wọ́n fún mi gbà náà nígbà ọ̀yá tó pẹ́ títí ní àtúntò ní abẹ́rẹ́ gba akọ̀wé aláta tí ó ṣe akọ̀wé àti ìkólé lẹ́yìn tó ti fẹ́ máa wá aláta gbígbẹ tí a máa gbé lọ sí Èkó tí a máa di lápòlápò níwọ̀n ti yan Èjìgbò làwọn àlọ́rẹ̀ mú gẹ́gẹ́ bí tá a máa gbé máa agbáṣọ́ síbẹ̀ tí gbogbo àwọn eré Òṣogbo Ẹ̀dẹ́ ìlú Ọ̀tún tí wọ́n wá kó wá sí Èjìgbò ní n bá lọ síbẹ̀ yẹn mo sábà ń bẹ̀rẹ̀ for about 6 months wọ́n sanwó oṣù kéré gbogbo oṣù mẹ́rẹ̀ yìí wọ́n sanwó mi mọ́ nígbà tí ìpara wá sí ilé ìgbà fi ń bá bàbá wa lọ sí oko nígbà ó di ọdún 1958 ilé náà mo wà tí mo ń bá bàbá wa lóko nígbà ó di 1959 January 3rd 1959 à ń pẹ́ nìkan ní Mọ́jàgbé olùgá àwọn ròdòbàṣíà ní Òṣogbo sí Ẹdẹ àwa ń lọ sí oko wa lọ́nà òkè odò ìkókó odò bẹ̀rẹ̀ lókè Òṣogbo náà omi yẹn lọ́sẹ̀ tó kọjá ní area ọ̀nà Abẹ́rẹ́ ní ọjọ́ Yorùbá ni a fẹ́ gba lébìrà ní aerodrome kan náà ni. aerodrome ti wà tipẹ́. 1936 ní ẹ ti ṣe ẹ̀rọ 1935 ní àwọn ará lẹ̀ 36 ní ẹ sí aerodrome. ọba tí bàbá tó wà lórí oyè Lámídì Adéyẹmí bàbá rẹ̀ lọ́jọ́ bá ń gbà náà ó lọ wá sí aerodrome 1936 lọ wá sí so mo di 1956 ẹ̀jẹ̀ ní abẹ́ gbà gbàlọ́wọ́ àgbà messenger labourers group messenger àwọn tó ṣe interview àṣírí tínkìní àṣeyà ìṣirò àṣe English àṣe general paper but on the whole náà abẹ́rẹ́ bàtà lọ ní interview lórí bàgbà messenger àti labourer nìkan náà ní sara 6 lọ́wọ́ àwọn yòókù primary 6 ni wọ́n result tèmi náà lóṣù tó bẹ́tà àti àyòkù ní àfi mú mi and how much 3 and 6 a day. kò sojú ṣáájú ń gbà náà. ayé èyìnbó ni director wa èyìnbó ni lẹ́kọ̀ọ́ lọ́wọ́ èyìnbó ni director ń wẹ̀ ní wọ́sẹ̀ 1959 ń gbọ́ di January 3rd àti interview yẹn nígbà tí ìdánwò ọ̀rọ̀ yẹn ní a bá mú ìwà bá mi ní ìgboro pé èmi ní amúnú abẹ́fẹ́ fà ṣé ló wà máa fún mi wọ́n sì lè mẹ́ta àbò tí wọ́n bí 35 kọ́bọ̀ ní ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ sì lè mẹ́ta àbò lójúmọ́ ọjẹ́ £4 11 shillings lóṣù. nígbà tá a wá ṣe gbogbo orú yẹn tán àdúpẹ́ lọ́wọ́ náà àwọn òyìnbó ìfigbá kan bọ̀ kan nú nígbà òdi the following year ní aláwọ̀ fẹ́ sọ mi di permanent staff látòrí £4 11 shillings tí mò ń gbà wọ́n gbé mi lọ sí £8.15 as a federal worker. ìgbà náà tí ẹ̀sìn àti mo ní mi ò ṣe o ẹni bá jáde mọ́ra sùn gbà náà £6.5 ní àgbà ẹni tí mo jẹ́ mẹ́sẹ̀dá lásán ni mo gbà £8.15 òun yìí tó ń gbowó kẹ̀kẹ́ nígbà yẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí aláṣẹ ṣe 1963 ni mo ṣe gbéyàwó
ọ̀nà nìyí. kí ló kọ ìyàwó yìí. ìyáàfin Felicia Ọlájùmọ̀kẹ́ Jókòtọ́lá. April 21, 1963 láti marriage. 1963 láti marriage. ìyàwó yìí ń wà kọ́ báyìí. ó ti sùn ọdún keje bí wọ́n ti gbẹ̀rù kúrẹ́ ọdún méje àti oṣù méjì báyìí. tó ọlọ́wọ́ fọ̀rọ̀ kẹwọn torí tàbá tó ní ká máa sọ̀rọ̀ nípa yẹn ọ̀tọ̀ ní àmì kan tàgbà bàbá. Bàbá ẹ jẹ́ ká wò ṣé ẹ wá tẹ̀síwájú ní ìlànà ètò ẹ̀kọ́ yín àbí sí ẹrú dùrọ̀mù náà lẹ ti ṣiṣẹ́ tẹ́ fi dàgbà tó báyìí. nígbà gbogbo gbé ṣiṣẹ́. dàgbà tó báyìí. bẹ́ẹ̀ no. ẹ dáhùn àràlẹ ọgbọ́n. nígbà gbogbo gbé ṣiṣẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó rẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run fún mi pé mo jẹun mọ̀kàtà kí mo rẹ́ ni tọ́ mi ni ọ̀tọ̀ yunifásitì kò mi ò ṣèdánwò kí n fẹ́ ìgbà tí mo wí ẹ gbọ́ ẹ tó ti ṣe gómìnà ní pẹ̀sán ìjọ rí Ègbómùdíà ayọ̀jọ́ ṣèdánwò náà ní 55 yẹn ni ẹ gbọ́ ọkọ̀ yẹn rí tí wọ́n pè ní gómìnà ayọ̀jọ́ ṣèdánwò ni but brain tó lù ẹ ó kò sì wà ń bẹ̀ nígbà mo wà ní service tí mo wà ń bí iṣẹ́ wọ́n ń pè kíní kan ní confirmation exam bàbá àkọ́kọ́ ṣe yẹn tán. ibi iṣẹ́ wo sí ti aerodrome. aerodrome kan náà ni meteorological àwa là ń wò bójú ọjọ́ ṣe rí tẹ̀ bá máa ń gbọ́ nù tẹ̀ bá ń gbọ́ nù tẹ́lẹ̀ àwa là máa sọ bójú ọjọ́ ṣe rí. ọmọ ọdún mélòó làwa ń gbà náà. àní ní níjọ bẹ́ẹ̀ bójú ọjọ́ ṣe rí. disin látọ̀dún tí wọ́n ti gbà níyàn. pé òjò ọ̀rọ̀ náà la bẹ́ẹ̀ ni mo ti close station disin lọ́ṣọ̀. mo ti close ẹ̀ so nígbà tí wọ́n gbà mí gbà yẹn ṣe dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wọ́n wá máa ń fún wa lórí ọ̀fẹ́ yìí pé ẹ bá ti ní confirmation exam lọ́wọ́ tán ẹ lè máa ṣe exam tó yẹ pé exam mi ta kọ́kọ́ ṣe láì lọ secondary school ọkọ̀ qualify wà fún àwọn tí wọ́n ń pè ní G4 ẹ̀yìn tẹ́ kàwé ẹni tó bá fail school sáà nígbà náà ni wọ́n ń pè ní G4 mo ṣe náà wòye mọ̀ fáìlì láì lọ secondary school throughout the federation lẹ́yìn ìgbà náà mo ṣe náà wọ̀ èkejì nígbà mo ṣe náà wòye náà wọ́n gbé mi kúrò ní ibi tí mo wà àti mẹ́sẹ̀njà yẹn ọkùnrin ní àlọ́dá lẹ́rù. bàbá ẹja kò ní aerodrome a máa bo lẹ́tọ́ ti ṣiṣẹ́. nígbà tí a ṣe oyinbo bá yọ di 1965 láti bí náà ní aerodrome mi kan náà ní ẹni gbé mi lọ sí Kaduna 1965 pẹ̀lú ìyáàfin mi. Kaduna la wà tó gun àwọn abẹ́lé fi bẹ̀rẹ̀ 1966 Kaduna la wà tó gun àwọn abẹ́lé fi bẹ̀rẹ̀ airport náà ní agbé mi lọ airport Kaduna ní agbé mi lọ nígbà náà mo ti wà ní Kaduna for well over 8 years ìdúgbò mi bí gbogbo àwọn ọmọ mi sí àfihàn bí méjì tí mo bí sí ngba di 1969 abẹ́yìn 63 1965 ni ẹ lọ sí Kaduna. ẹni mo lọ Kaduna ngbo di 1972 ni a gbé mi kó ní Kaduna wọ́n gbé mi lọ sí Èkó by that time Èkó mi ti tún ti ń ga sí mo ti di senior technical assistant àwọn là ń ṣe àwọn là ń produce gas tí bàálù ń lò tẹ́ pé tá a bá sọ kí ní bí bàálù ń lẹ̀ afẹ́fẹ́ rẹ̀ tó light ju tí ìjẹ́ máa fi ń pọ́ kẹ̀kẹ́ tàbí tí wọ́n fi ń pọ́ mọ́tò yẹn lọ àwa là ń ṣe so ní à ń gbé mi lọ sí ọ́fíìsì wa tó wà lóṣooṣì èmi mo lọ rí ẹ́ẹ̀dì ọ́fíìsì yẹn títí di 1979 láti 72 mo wà lẹ́kọ̀ọ́ ní 79 nígbà tí 79 wọn tó wá gbé mi lọ sí airport wà ní Ìbàdàn ní ètò wà ní Bódìjà yẹn tó wà lọ́nà Ifẹ̀ ọ̀nà Ọ̀yọ́ rò nìyẹn wọ́n gbé mi lọ síbẹ̀ ọ̀nà Alákíá ọlọ́wọ́ kẹ́yìn wọ́n gbé mi lọ síbẹ̀ yẹn mo wà ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ mọ̀tàgbé yìí tán ni mo wà ń bẹ̀ mo lò 14 years. ẹ jáwó ẹ ti sọ̀rọ̀ nípa ibi àti bí àwọn iléèwé tẹ́ lọ ẹ̀ka fáfitì ẹ̀ka fáfitì bẹ́ẹ̀
náà mo ń gbà ní wọn láǹfààní àdéka. ṣùgbọ́n èèyàn ò lè sọ pé ẹ lọ fáfitì torí ètò ẹ̀kọ́ mọ̀ ti bàlùmọ̀ láyé tá a wà yìí bàbá. ó bu okó lálùmọ̀ ọba lùmọ̀ náà mo sọ yìí orí ọlọ́dún tí ó ṣeun ló ní kí n sábìsẹ̀ kọ́ọ̀sì ó wà á rìtáyà lè senior officer. oyè wo lẹ bá kú lẹ́nu iṣẹ́. senior technical assistant. Senior technical assistant. Chief technical assistant. Chief technical assistant ni ẹ bá kú ní ẹnu iṣẹ́. ẹ jẹ́ ká wá wò ẹ jẹ́ àwò iṣẹ́ ìjọba ń gbà náà ẹ jẹ́ àwò ti sìn ojú wo lẹ fi wò fáfá ní àwọn tí wọ́n wà káàkiri ní ẹ̀yìn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí iṣẹ́ kan tàbí mọ́ débi pé discipline ò sí mọ́ ọ wà ní ọ̀hún àná nígbà tí mo lọ́wọ́ àjọ tí mo bá gbà mo wà ní Ìbàdàn tí bá wá wo àwọn ọmọ mi nílé ní weekend tí mo kú service mi ò gbà pé rí ìdí ni pé I always punctual mi ò fi iṣẹ́ mi ṣeré kò tí bá gba àwọn mi náà sọ̀rọ̀ mo wá jí níjọ́ kan tí mo fẹ́ nù ilé tí mo kọ́kọ́ lẹ́yìn tó ọ̀rẹ́ tẹ́ ń wò lẹ́yìn láì mọ̀ yìí pé ilé ò tí mo jí ní nǹkan bí aago mẹ́ta ọkọ̀ kan náà ní ti mú náà yín ìdú ọ̀dún sí Òṣogbo gbà náà láì mọ̀ pé lèmi tí mo bá jí mo lọ ìdúró ní ìdájọ́ ọkọ̀ wọ́n tó pè àti mo tètè jí mi kí n má bàa late because you know the most senior but the new ẹnjẹ́ ọba báyọ̀ wí òun náà gbọ́dọ̀ lé ẹjọ́ daṣọ fún ni tọ́lá làwọ̀. so títí bí n bá wọ ọkọ̀ the first motor lóṣogbo ń bẹ ní old garage yẹn ni màá bá dé Ìbàdàn pé pàdé dé Ìbàdàn kó tó tó sẹ́mi ní àárọ̀ sẹ́mi láti wọṣẹ́ ní airport Bódìjà náà kan náà láwọṣẹ́ wọ́n fún mi ní quarters síbẹ̀ ní bedroom flat ni mo gbé for 14 years nítorí pé ó ní Ìbàdàn ṣùgbọ́n ní ìsinyìí ọlọ́mọ sàánú ẹ̀ ní ìní gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìsinyìí àwọn ẹ̀mí máa ń sọ wípé àìsẹ̀ ìjọba làgbé kó o sọ gbogbo àwọn ọmọ mi wọn kọ́ mọ́ bá ń sí ìdí àwọn ẹ̀ ń pariwo. pé àìsẹ̀ ìjọba làgbé. pé ìjẹbi ìjọba àìsẹ̀ ìjọba làgbé ẹni tó wá ń fẹ́ àlùbáríkà lẹ́nu iṣẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ tọkàntọkàn. bàbá lórí àìsẹ̀ ìjọba làgùn ẹni kìbéèrè bọ́ torí ọjọ́ tẹ̀lé bí àná òun rè bí àtiwọ̀ ẹni bá délé yín tó wà wọn ẹ̀ ń tọ̀ mọ́ yìí pé ìgbà tí bàbá wà lẹ́nu iṣẹ́ wọn ṣiṣẹ́ àlùbáríkà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n mọ́ ṣiṣẹ́ ìjọba yìí tí wọ́n ti lọ ọdún márùndínlógún ṣùgbọ́n tó jẹ́ pé kò ní ṣàtọ́ka sí ìgbẹ́ wà ń bẹ̀ sẹ́yìn látọ́ka sí àbí ìbá àtọwọ́ là máa dìdí láì táwọn èèyàn mọ̀ ká tó wá sọ̀rọ̀ pa àwọn ọmọ ìjà pé àṣeyọrí inú yín dùn báyìí. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà mo ń sọ yìí mi ò fi sẹ́yìn nígbà mo rí background ni pé mi ọ̀rẹ́ ni tọ́ mi dàbí mo sì bẹ́ lọ́wọ́ pé tí n bá ní ọmọ tí ọba kábi dàbí tí ọba ti àtòwò àdúgbò ẹ̀ ó kù fìlà kan lórí ni màá tiraka torí pé gbogbo bá a ti pé mo ṣe náà àwọn tí wọ́n ń gbà ṣiṣẹ́ ń gbà láwí yìí tí wọn ò tiẹ̀ tó ẹlẹgbẹ́ arúgbó bí lónìí kó lórí bọ́lọ̀ ṣe pé mo ṣe ń sábìsì exam yìí bàbá wà bá cigarette bàbá báyìí báyìí tí wọ́n bá kọ́ lọ́gbọ́n láti lé bàbá wọn wà wọn ò ní fẹ́ ẹranko bàbá jẹ bàbá tó lóye. àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ ní. tí n bá lè tọ́ ọ́n bímọ o education was very very important and I thank God pẹ̀lú little amount torí pé tí mo ń sọ yìí èmi ẹnìkan sọ̀rọ̀ ẹjọ́ mẹ́ta as a senior officer kí n tó rí táyà wo ni mo gbà ní Nàìjíríà kò wọ́ 400 naira ní federal level èmi náà jọ wá ń sọ̀rọ̀ ní last week yìí tó wà lórí level tí mo wà gbà náà orí 300 state level orí 300 naira ló gbà gbà náà on level yìí ó sì ní àlùbáríkà gbà náà ọ̀tẹ̀ mi ò fi yẹn ṣe máa nítorí ọ́bì mi gbà náà ló kó náà lẹ́yìn ìpínlẹ̀ mi mo ṣe wà lẹ́kọ̀ọ́ tó mo dá oko nígboro yìí pẹ̀lú iṣẹ́ ìjọba ní mo ṣe nígbà mo dé Ìbàdàn kan àti ilẹ̀ mo ti wá ro kòkó tí mo fi ṣe láàbò ní Ìbàdàn ní ẹrù drop tí màá gbé gẹ́ mo gbé láàmú gbé gbàdó àjùjọ wọ́pọ̀ gbẹ̀rù torí kò yá òṣìṣẹ́ nílé ìbùsẹ̀ èdè wà fi ṣe ìjọba tí ọba tó gbé máa gbìyànjú kó máa wá tọrọ kọ́bọ̀ òṣùwò tó tó ná. ká má ronú rò yẹ fún lówó kò ní kó láì mọ̀ pé kọ́ńtì ó ṣe wá rí ní ìsinyìí rè ìwé gbọ́dọ̀ mo ní bàbá ìtayà slip pay slip ní bẹ́ẹ̀ yẹn
342 naira. bàbá Yorùbá bò wọ́n ní ọjọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ ọ̀kẹ́rẹ́ fi bí sùn lọ́pọ̀ ọjọ́ wo nínú yín bàjẹ́ jùlọ ká tó sọ tó tí ayọ̀kan ló yín jù ká tó wá sọ̀rọ̀ àwọn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ tí ń lọ dàbẹ̀ tó bá mi lọ́kàn jẹ́ ni torí after 3 years àbí nǹkan tá a ṣe marriage lọ́lọ́run tó gbàdúrà oyún tí àwọn ọkọ ní àwọn àgbà bímọ rí tó ọkọ ní tó yàn wálẹ̀ lẹ́yìn dáàdì dààmú pẹ̀lú àwọn ìyá wa ṣòro ní àwọn òbí lọ́dọ̀ mọ́ dáàdì dààmú láàrin kankan òkè ọ̀yá tí mo lọ yìí náà gan-an fẹ́ gbé mi kú òbí kì í ṣe pé wọ́n fẹ́ gbé mi èmi mọ́ lọ́rọ̀ ibi ọ̀gá wa tó wà lẹ́kọ̀ọ́ àṣìṣe àrùn ògùn náà àgbéyàwó kò sọmọ ní àti mo fi bẹ̀ wọ́n ní àti transfer mi lọ Kaduna ẹni ìwé àǹdí ó torí àti federal work àgbẹ̀ ni mo lè gbé lọ wọ́n lè gbé lọ sílẹ̀ Ìgbò wọ́n lè gbé lọ ní Haúsá wọ́n lè gbé lọ Nàìjíríà. ìfiri mú mi. but as God have it náà mo ní sọ gbogbo àwọn ọmọ Ọlọ́run ló ń ṣe ọkọ ọmọ la béèrè nígbà dé Kaduna ìfọ àwọn fọ́ọ̀sì ọmọdé mo bí ìbejì ni wọn. tí bá yìí bímọ nígbà náà tí mo lá ní ìyá wọn ní ìdádúró yìí a lè bí bímọ méjì lọ. ní mo tó bá lè ronú pé education tó dáa ni pé àwọn ọmọdé mo lè bí tèmi náà bá kàwé díẹ̀ ni bàtí mọ ìjìnlẹ̀ náà níjọ́ tí àwọn òbí mọ báyìí adé ẹsẹ̀ ń tàdá gbé bímọ ní wọn akọ bẹ́ẹ̀ pé the head are not engaged ọjọ́ púra níjọ́ náà àtúntò bàbá bíbí ẹgbẹ́ ní ṣe àwọn èèyàn tí wọ́n ní à ń ṣe kíní kan ní ṣe wọ́n ti mọ̀ pé bí kánà mi ẹ ṣe níjọ́ náà àtúntò bàbá bíbí nígbà dé hospital mo kàdé ẹ̀rọ àdọ́rẹ́ àdìgbà ni mo ti education wà very important nígbà kan ní mo mi lè mọ̀ pé méjì lábà dé hospital. ìdọ̀tínú yín bàjẹ́ jù ní ìgbà tó ní ìyàwó wálẹ̀. wálẹ̀ yìí mi tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi jẹ́ pé ayẹyẹ ọjọ́ òní tó fi jẹ́ kó wáyé náà la fẹ́ ṣe kí pé ọyọ́ ló di wọn àti lọ́wọ́ bí agbára rẹ̀ mo sọ pé ilé olórogún lé nígbà tí mo ní abí mi yí ó di oṣù mẹ́fà lọ́múláyà yá ló dé kọ́ káwọn ọmọ mi làbí táwọn bá ní wá ẹ̀yà ìjẹba kò sí táwọn ò lè gbà pé tí ń bá wà láyé gbà náà kọ́ làwọn abiyamọ náà lẹ́yìn òbí náà nígbà tí mo sọ àwọn abiyamọ ń gbọ́. oṣù mẹ́fà ọmọ orogún ìyá mi tọ́jà ìyáálé ìyá mi òní mo mú dàgbà fún mi ni mo mú fún ìdí oṣù mẹ́fà dàbọ̀ tí ogún gbé ní agbègbè tìyàwó mi lórogún olórogún ìyá mi tí ò lè yọ mú mú láyà rẹ̀. tó àdẹ́dọ̀ mi dé o tó kọ́ pẹ́pẹ́ kó lọ́dọ̀ dájú mi mú wa lọ dájú mi ní fún àǹfààní ara òfẹ́ kí wọ́n pa mọ́ lọ́wọ́ tí wọ́n máa mi kú máa lọ. ọwọ́ kèmí nìkan mo ń jẹ káàkiri àtẹ̀lẹ́dà ilé lọ́dún kan. nínú yín dùn jùlọ. agbọ́pọ̀ ìjòyè bàbá àjọ ẹ sọ orúkọ ọjọ́ tẹ̀lé ìjòyè bàbá àjọ fún wa. à ń gbẹ́dọ̀ mọ́tò bílé nísìnyí Anglican Church ni bọ́tò ọkọ̀ church wà lẹ́yìn St. Paul Anglican Church ìlú Ọ̀ṣun owó gbọ́dọ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ bí. St. Paul's Anglican Church ìlú Ọ̀ṣun lè ti jẹ bàbá àjọ. bàbá àjọ ọdún kejìlá rè May 20 2000. ijó nínú yín dùn jùlọ sá. ọ̀nù mi dùn jù pọ̀. ṣé àwọn bí méjì ń bẹ àbíjọ ẹbí méjì. àjọ náà bàbá yà yẹn ni bàbá ẹ̀rọ torí bàbá ìkọ̀sílẹ̀ alágùdá àgbà tó bí ẹni àbí tọ́lọ́ ń bá kọ́ àwọn obìnrin mo kí ayọ̀rùn rí rẹ̀ ìjọ náà bí àná ló ṣe mí torí ìjọ dé ya bíbèjì yìí kára mi kí n tí mo lè bí bẹ́ẹ̀ ìjọ náà nínú mi lójú torí níbi ó lè dé náà gba àwọn obìnrin kí wọ́n máa tọ́jú ọmọ dáadáa nígbà gbé ìyàwó mi délé bọ́ọ̀rù tó ń kégbe for your information wọn lé mi jáde níbẹ̀ tó bá mọ̀ Kaduna rí the biggest general hospital bẹ́ẹ̀ wọ́n lé mo fẹ́ pàyàwó mi ẹ bá ń dájú mọ̀kẹ́ lóhùn wọ́n lé ẹ pàyàwó mi láì mọ̀ pé méjì ní òbí nígbà wọn bá lé mi jáde wọn lọ rí tilẹ̀kùn gate nígbà òkè after 2 lọ́sẹ̀ ní bá pè mí wọ́n lé pé ìyàwó mi ti bímọ
lébọ̀rù mọ̀ọ́kọ́ sáré mi ti gbé rọ́bì ni mọ̀ọ́kọ́ sáré lọ mo ní Jùmọ̀kẹ́ dàdí Jùmọ̀kẹ́ wọ́n ní sẹ́ yàbèjì mo ní rọ́ yàbèjì kọ́ báyìí kò ti bí bèjì Jùmọ̀kẹ́ ní ìwà wọn ní irọ́ ẹ bá mú mi lọ wọ́n ń kẹ́ àwọn bèjì ńgbà náà special room ní àbí wọ́n sí ẹ bá mú mi lọ mo rí pé bèjì kí ni àwọn fóònù sì dá ní ayé ìgbà náà tí èsì ti sí. láwọn alákànmọ́ náà. ọ̀dàgbà náà ọjọ́ náà ni màmá mi gbọ́ nílùú wọ́n ṣàkẹ́rẹ́. nílùú bá pé abíbejì ọjọ́ kejì rẹ̀ ni mọ́tà mi dé Kaduna torí pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣeun bàbá àwọn wo lẹ́jọ́ ṣèwé torí à ń bọ̀ sórí ọ̀rọ̀ àwọn ọmọ torí ọ̀rọ̀ àwọn tájọ ṣèwé àpọ̀jù àwọn méjì sùn ọkà àwọn bíi méjì tájọ ṣèwé kó tẹ̀lé mo jù lọ ọkà nítorí ọdíjọ́jẹ́ jagun before chief Moses Ajiboye Oyajide my tight friend is now a retired nursing officer ó ti ní oníbi tó náà pè ní security ọjà ẹnì kejì ó ní Mr. Gabriel Oyagoke agbódejagun náà ní ẹjọ́ wa ojú bẹ́ẹ̀ close bí jùmọ́ mi ju Oyajide lọ àtàwọn ọmọ jagun gbà náà lọ. ọ̀kan náà lẹ́nu ìpara so báyìí sódùn ẹ̀rẹ́ yìí tí ó jẹ́ kejì yẹn ilé ìwé ní ìlànà lọ́fẹ́ lọ́lọ́dún náà éèjì rẹ̀ tó ṣùgbọ́n wọ́n rí tètè. yàtọ̀ sí délé òsínmi tó gbàgbóró kaba. ọkẹ ẹ̀wọ̀n ọmọ ọdún kan àbọ̀jẹ́ tó kú sí kínní ọwọ́ rí tètè nígbà wàá dọdún kejì táwa ti wọlé ìwé kù tọwọ́ rẹ̀ tètè ọba ló wọ̀ lọ́mọ. but for your information nínú àwọn méjèèjì tí wọ́n dárúkọ yìí the same pattern yìí tẹ́ ẹ bẹ́ẹ̀ ilé ìwájú léwu tá a bá délé ọ̀dọ́ náà ló bá lọ rí kọ́lé bíríkìlà mo wà ní ẹni tó bá fọwọ́ sí tiẹ̀ bíríkìlà rẹ̀ ńgbà náà olùkọ́kọ́ nínú àbẹ̀tẹ̀ta ẹni tó ní tiẹ̀ lọ́wọ́ rẹ̀ títí èmi mo fẹ́ yàwó rẹ̀ àkọ́kọ́ fún ọjà fún ìgbà tó kí oṣù kan náà. bàbá so ẹ tún kí ẹ fà ẹja sọ̀rọ̀ nípa àwọn ọmọ bíbélì sọ wípé tọ́ ọmọ rẹ̀ ó lè fún ọ ní ìsinmi. náà ni mo sọ ìdí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run one dọ́lọ́run fún mi ẹgbẹ́ tí mo lé mi ò ní mo ti gbẹ́ náà pé kó kú fìlà lórí mi sẹ́ máa tọ́ mi lórí ìrírí tí mo ti rí mi lẹ́nu iṣẹ́ àmì ò ní tẹ̀lé bàbá gbà láwọn ọmọ tá à ń bá tí ń dọ̀gà wa nígbà náà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé owó díẹ̀ tá ń gbangba náà ọ̀tọ̀ ọmọ ṣùgbọ́n mo ní bí tí wù ọmọ sẹ́ ètò bá ní ẹbí rẹ̀ kúkú fìlà kò ní pé máa gbàgbà ló máa gbà mo dúpẹ́ lọ́wọ́ pé gbogbo àwọn ọmọ mi kò sí èyí tí ọ̀kàwé dé ṣùṣà níṣà with the condition tó lù ẹ̀ nígbà náà tí ó ṣe wá lẹ́yìn èyí tí I have only one son by gbogbo àyíkú obìnrin ni wọn. Secondly nítorí lọ́dún jẹ́ kí mi tó láyọ̀ ọkàn ní ìsìn yìí pé mi ò níyàwó méjì polygamous àti ìdálé lọ́dà tètè yẹn ní ìgbọ̀dọ̀ lọ́lé ìwé gbogbo àwọn ọmọ mi èyí tí gbogbo wọn ní àtẹnìkìní èyí tí gbọ́ èdè ìtọ́jú ọkùnrin nínú wọn náà gbogbo àjáde school start ìtọ́jú àkọ́bí ọ̀kan ní iṣẹ́ oògùn títà after that kìíní ló wọ́n mọ̀ ta mo gbàgbé láńsẹ̀sì oògùn ìdẹ́ western region fún ọ̀kan tó ní àfi ọ̀kan lọ́dọ̀ mọ̀mọ́ mi being that I'm the only one tí ọmọ mi bí sílẹ̀ yìí after 18 years mo tó lábúrò wọn kò lẹ̀ pẹ̀lú wàhálà olórogún ní a lọ sí lògùn padà ní a tó bí àbúrò mi yàn ní a so rest in peace o ti kú bí ọdún mẹ́ta sẹ́yìn báyìí. àdìgbà yẹn mo ti sọ pé nígbà ní ohun tó kókó fìlà máa tọ́ ọmọ nígbà wo wá jáde èyí di ó lẹ́sàn tí òun ṣe bó ṣe jáde school sáàtì rẹ̀ ìyá lè kúrò lè lọ lọ́ba ní convention planning ní University of Ibadan ní Polytechnic Ìbàdàn ìgbà náà town planning bẹ̀rẹ̀ ṣe yẹn Ṣakí ní campus wọn ní kíní wọn wà ẹ̀ka wọn wà ó nígbà tó lọ rí ìlú ọdún méjì ọmọ òun ṣe jáde èmi náà gbé lòmò ní gbogbo owó tí mo ń gbà tí mo lọ ní ń kàwé owó mi ọtí ìwọ
200 plus ní mo gba náírà lóṣù and family of 7. Mọ́nìyàn wọ́n jáde OND yẹn ó ti wáṣẹ́ fún ní ẹ̀dẹ̀ torí bòun náà sọmọlúwàbí àwọn tó bá ṣiṣẹ́ AITF àbí kọ́sùkà tó ń gbé lọ lílé wọ́n ti rí ẹ̀wọ́n làwọn gbà sí ẹ̀dẹ̀ lókà gọ́ọ̀mẹ̀ wọ́n bọ̀ bá tó máa ń sọ̀rọ̀ ìdúgbà wọn yunifásitì wọ́n jáde OND pé kọ́ ní bá fi yí ṣiṣẹ́ kó tó fi ran àwọn àbúrò ẹ̀ lọ́wọ́ wọ́n wá sọ gbọ́dọ̀ kan gbà náà ní kí n máa wọ ọlọ́run pèsè tó ń bá èdè kó ń stop báyìí ní tó ń bá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó ń bá ro òun lè má bẹ̀rẹ̀ káwé lọ. nígbà láwa ìtọ́ ẹ kò ní kálámù wọlé ọlọ́run ṣe yá èmi ò sì ní secret. aṣọ ti gbàgbé yunifásitì òòtù àgbà ti fẹ́ẹ́dà ti state tẹ́ pé owó làwọn ti gbọ́ bọ̀ ní Ondo State University ní Adó Èkìtì that was 1987 kọ́ni year 87 ní wọ́n yunifásitì ìyá dúpẹ́ lọ́wọ́ lọ. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. 87 yẹn owó iléèwé awati 300 naira mo lọ rí kó léde ní 390 òkúra tọmọ náà gan mo rò kúra rẹ. bàbá lágbára Ọlọ́run inú yóò dùn kalẹ̀. Olúwa ṣe Ètùmàrè adúpẹ́ gbogbo ẹ̀ náà dìtàn lónìí. ó dìtàn ọjà sọpẹ́. mo á láìkí wọn sẹ́ni wọn lọ pòrìgámù tí wọ́n lọ ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyàwó kan láti mú ní ìtọ́ jẹ́ àwọn ọmọ ìyá wọn fi àwọn sílẹ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ lórí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹnu ọpẹ́ yín ò ní kan. ohun bàbá wa ọmọọba Timothy Adédìjì Jókòtọ́lá Kájọgbọ́lá ni ẹ ti ń gbọ́ ní àtẹ̀kànnì láti iléeṣẹ́ múmbàwọ̀rẹ́ SMY TV tó wà ní ìkànnì ayélujára YouTube. ǹjẹ́ lórúkọ gbogbo àwọn tí a jọ ṣe ètò yìí lónìí bàbá ẹ̀ wá kí àwọn ará ní kó dìgbà kan náà. tọ́ adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀ẹ́dẹ́jọ́ ṣe ètò àtàwọn tí wọ́n tó mú kí ètò yìí ṣe é ṣe lórúkọ Jésù gbogbo iná lẹ̀ dàgbà ẹ̀ lè darúgbó ẹ̀ lè jẹ́ wọn mọ́. àmì àṣẹ àjẹpá bàbá fẹ́ sọ gọ́ọ̀rọ̀ ọdún náà kọ́ lọ́wọ́ dá gbogbo wa sí kájọ tún wá sí. dẹ́rẹ́kọ̀ gba tájọ ṣe ètò yìí adúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Gbẹ́njọ́ Adéyẹmí àwọn ni wọ́n ṣe atọ́nà wa fún ìdílé Jókòtọ́lá adúpẹ́ pọ̀ bákan náà ni adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ bàbá wa ọmọọba Timothy Adédìjì Jókòtọ́lá Kájọgbọ́lá torí Yorùbá bò wọ́n ní tí bá a ṣe ò bá ṣe ìkéni bá a là ó là á adúpẹ́ pọ̀ Ọláyẹmí Àlàbí ni olóòtú ètò yìí Akíntayọ̀ Àlàbí sì ni olùrànlọ́wọ́ olóòtú Ṣẹ́gun Mákindé ní orúkọ tèmi atọ́kùn ètò ìrírí Yorùbá bò wọ́n ní ìrírí báyìí òun náà ní àgbàlagbà babalẹ́jọ́ oníròyìn ni mò ń jẹ́ ire o.